Ọlọ́run ẹ ṣé o, Olúwa ẹ ṣé o, ó wà ọ́ láwọn àtàwọn ọmọ wọn lọ́wọ́ lélẹ̀, Olúwa ẹ ṣé o, ẹ wò ó, Lagos Road, Ibadan Expressway, láàárọ̀ kùtùkùtù ọjọ́ Friday, Good Friday, ẹ̀mí mímọ́ o, ẹ̀mí mímọ́ o, ayérayé nínú àwọn ọ̀run, ẹ ṣé o, ẹ̀mí ò lọ sí o, Olúwa ẹ ṣé o, Olúwa ẹ ṣé o, tẹ́mi ò lọ sí, Olúwa ẹ ṣé o, àmọ́ lóore o. Olúwa mọ́ lóore o, tẹ́jẹ́ kọ́ mi ó lọ sí ẹ, Olúwa ṣe ẹ ṣé o, ẹ̀mí mímọ́ o, adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ o, Olúwa adúpẹ́ o, Olúwa ẹ ṣeun o, ayọ̀pẹ́ yọ o láàárọ̀ Good Friday, Olúwa ẹ ṣé o, Olúwa ẹ ṣé láàárọ̀ Friday o, Olúwa ẹ ṣé o, almost 5 cars. Oh, this is tragedy, this is tragedy. Oh my God! Oh, any day survive? Who survive? Olúwa o, Olúwa o, ó dẹ̀ survive. Olúwa ẹ ṣé o, 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 Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o lọ́nà Ìbàdàn láàárọ̀ yìí o, Olúwa ẹ ṣé o, no life lost, no college. Sir? I said for college, governor retention. Oh, governor Rubos. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Àṣàyà. Ẹ̀mí mímọ́, ẹ̀mí àwọn wòlíì o, ayérayé nínú àwọn ọ̀run. Ayérayé nínú àwọn ọ̀run o. 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 Irú eléyìí o. Mi ò rí irú eléyìí rí o, and there is no life lost along Ibadan Lagos Expressway this early morning on Good Friday. Almost 5 cars, but this owner survived. It can only be Jesus. It can only be God. It can only be God. Oh, we are stranded here. We are stranded here live at Lagos State Ibadan Expressway.